the ship I'm about to take over, I will make sure that it does not derail. Ní báyìí ẹ̀kọ́ ti ṣojú mímu wípé aṣòfin Solomon Ọlámilékan Adéọlá Yáyè ni yóò máa gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC níbi ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn ní ọdún 2027 lẹ́yìn ọ̀pọ̀ awuyewuye. Lẹ́ni ní gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún kéde rẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti fi ẹnu kò láti yan aṣòfin Solomon Ọlámilékan Adéọlá Yáyè gẹ́gẹ́ bí ẹni tí ẹgbẹ́ náà yóò máa fà kalẹ̀ láti gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC níbi ètò ìdìbò sí ipò gómìnà tí ń bọ̀. Báyìí ló ṣe lọ ọ̀rọ̀ àkọ́kọ́ aṣòfin Solomon Ọlámilékan Adéọlá Yáyè rèé lẹ́yìn tí wọ́n kéde rẹ̀. I promise to keep the flag flying. I promise to retain and maintain the unity, peace and progress that has taken place in Ogun State for the last 3 years and beyond. I can assure you I will not derail. I would not, the ship I'm about to take over, I will make sure that it does not derail. Amen.